Hello. Hello. Ẹ kúrọ̀lẹ́ o. Ẹ kúrò ní. Ṣé single mother ni yín mà? Single mother ni mo ṣe pè látẹ̀lé àlè. So ó ti bí ọmọ kan. Kí lẹ wí mà á gbọ́ yín dáadáa o. Ọmọ mi ti bí ọmọ kan. Okay. So ó nìkan sì ni ó ń dá ọmọ yẹn tó àwa náà là ń kún lọ́wọ́. Bàbá ọmọ yẹn ò yọjú. Yes, ma. Ó sì ti dàgbà ó ti wọ 36 lọ báyìí. Àtìgbà yẹn báyìí kò lọ́kọ mi. Tí n bá wá dáhùn pé lọ́kọ̀. Tí n bá wá dáhùn pé kó lọ́kọ, a ní ọ̀rọ̀ kọ̀ọ̀kan lọ́kàn lọ́kọ òun dọ́rùn. Ṣé wà ní máa rì mọ́ ni? Kódà ó máa ń bá mi jà nítorí ẹ̀ kò dá mi lóhùn. Mi ì sì mọ̀ gbèsè tí mo lè gbé lórí ẹ̀. Ó sì ti ń dàgbà ọjọ́ tí ń lọ lórí ẹ̀. Wọ́n ti wà late 36 báyìí. Wọ́n ti wà ní age 36 báyìí àbí? Bẹ́ẹ̀ni. Ọmọ tí wọ́n bí yẹn ọmọ tí wọ́n bí yẹn kí ni ọ̀ndàgbé ni. Ọmọ tí wọ́n bí yẹn kí ni age ẹ̀? Ọ̀ndàgbé going to after 12 years báyìí. Báyìí. Bí 24 náà wà tán ti bí ọmọ yẹn nìyẹn. Mọ́ tó ṣẹlẹ̀ mà. Yes, sir. Inú mi dùn ẹ kú ọ̀rọ̀ ọmọ. Ìṣọ̀mádẹ̀ jìnnà fún yín jẹ. Àmín sà. Ṣé ìlú Ìbàdàn lẹ́wà? Bẹ́ẹ̀ni sà. Intẹ́ lè ṣe leléyìí. Àwọn ìbéèrè kan àtẹ kí n bí yín sìn tẹ́ kí n bí wọ́n tí n bá bí yín ẹ lè dá mi lóhùn. Tẹ́ bá lè ṣe nǹkan kan tẹ́ bá lè mú wá sọ́dọ̀ mi. Kẹjọ wá sọ́dọ̀ mi àárọ̀ Friday mo máa ń ráwọn èèyàn. Ẹ mú wọn wá sọ́dọ̀ mi kẹjẹ ń béèrè àwọn questions kọ̀ọ̀kan lọ́wọ́ wọn lójú yín náà ni. Sọ̀rọ̀ mi ti yín mà. Tán bá tẹ̀lé yín ṣùgbọ́n tán bá tẹ̀lé yín mà adult ni wọ́n so ti yé yín ẹ gbà wọ́n mọ̀ràn náà ni ọ̀nà máa choose bó ṣe fẹ́ lùgbésí ayé ara wọn ṣùgbọ́n tán bá wá á lè bí wọ́n bí kí ni nǹkan tó ṣẹlẹ̀ tó fi rí bẹ́ẹ̀ wọ́n á dẹ̀ sọ àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan jáde mo mọ tí mo lè sọ ṣùgbọ́n àgbékalẹ̀ yẹn ò lè yé yín torí pé ẹ̀yin kọ́ nìkan yẹn ṣẹlẹ̀ sí mà tẹ́ bá lè mú wọn wá ẹ kú kalẹ̀. Ẹ ṣé. Hello.